ọba ogun wùsì ọ̀jájá mọ̀ orí bá ọba mi ọmọ fi ní ọ̀tẹ̀ ìjáde ó fi ọkọ̀lẹ̀ òtútù ọba ìkọlẹ̀ ọyẹ ọkọ̀ tóoru ọmọ ọkọ̀lẹ̀ òjò kọ́tọ̀ dá máa bá bẹ́ẹ̀ni ìdẹ́lẹ̀ nílé onífẹ̀ẹ́ gàbùrẹ́ ọmọ. ó wọlé bẹ́ẹ̀ ni tani lẹ́yìn búrẹ́dì mi ló ń jẹ búrẹ́dì mi ló ń jẹ ó gbá mi ní etí kan níjọ́ náà abọ́ búrẹ́dì abọ́ ẹ̀wà náà mi ìmọ̀ bó ṣe rìn lónìí nítorí mo bóyá abọ́ ẹ̀wà yẹn ni bóyá ó fò ní ogbé kan nítorí mo rí lónìí mọ́ tí mo fi ojú kan abọ́ ẹ̀wà mọ́ àti búrẹ́dì mo rí ńlá torí tébù bulẹ̀ ọlọ́ni ò pa mí ń jọ́tà ń wí mo wá jókòó ọlọ́ni ò pa òun náà o. kí ló dé. mo bá bọ̀ mo wá jókòó lẹ̀ bíi wákàtí kan ojú mi ti wálẹ̀ nígbà tó ojú mi wá wálẹ̀ mo wá ronú kí ni mo lè fi ṣe bàbá yìí tí ó pa o ó ṣe tẹ́ mo ti pa èmi mo wá wò pé kí n sì jẹ búrẹ́dì rẹ̀. kí n sì jẹ búrẹ́dì ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ àṣẹ mọ́níjà wà bẹ́ẹ̀ yẹn bá ní àwọn lọ ra búrẹ́dì ẹ̀ ni kódà kì í ṣe búrẹ́dì bakery wa ní pé ó lọ ra búrẹ́dì tiẹ̀ ni kì í mú búrẹ́dì ní ìyẹn sáà ń tẹnu mọ́ bẹ́ẹ̀ pé mo sáà jókòó báyìí mo wá ń ronú gbàgbọ́ wà tójú mi wálẹ̀ náà mo sáà ń ronú kí ni mo lè ṣe fún bàbá yìí o ìyá ló jẹ mí báyìí mo kàn rántí wo kíní tàbí wọn wáìnì ẹ̀rọ pápákọ̀kọ̀ ẹ mọ̀ pé kíní wáìnì yẹn orí máa ń lórí jìgìdì báyìí ó lọ ẹ mọ̀ ó dẹ̀ láyà ẹnìkan tó lágbára ni ó mọ̀ pé kò sí tí mo lè ṣe fóun dájọ́ lọ́wọ́ mi. kò sì tọrọ àforíjì nígbà tó gbọ́ pé búrẹ́dì bẹ̀kọ́ lẹ̀ ń jẹ. ṣebí ọ̀gá ni ọmọ ọdún mélòó ni mi ń gbà náà 1975 mo wà bí 20 years nígbà náà ẹ mọ̀ pé mo kéré sí àgbàlagbà ni kò tí ẹ rán mi wọ́n ń ṣàkáǹtì fún lọ́wọ́ àtẹ̀yìn ni mo ti lákẹ́lí yẹn mọ́ lórí gbáà òun náà rẹ̀ lulẹ̀. wọ́n sí Ajobiewe bàbá ìrìn àjò yìí gan ní pàtó níbo ló ti bẹ̀rẹ̀. olóyè Suleiman Oyèbámẹ́jì Ògúnyọmí Ọ̀dẹ́pẹ̀dá ọmọ tán bàjẹ́ Ìgbéwùmí Eégúnjọ bí Àrẹ̀mú ọmọ ayé lára tí gbogbo èèyàn mọ̀ sí Ajobiewe a bí mi ní agboolé ọba alé ní ìlú Ìlá Ọ̀ràngún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. mo lọ sílé ìwé ní Ìlá St. Julius à ń pè ní school páàdì nígbà náà àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni mo ti jáde ìwé mo lọ jáde ní Ìkirè ni mo ti wá ka primary yẹn tán Ìkirè ni mo ti ka primary yẹn tán. Ìkirè ni mo ti wá ka primary yẹn tán ibẹ̀ náà mo ti kọ́ṣẹ́ bread mo ka primary tán ní Sambe primary school tó wà lọ́nà Àgbóra ní Ìkirè kọ́ṣẹ́ bread ní Oríta Mẹ́rin nílùú Ìkirè nígbà tí mo kọ́ṣẹ́ tán mo lọ Ìbàdàn mo lọ ṣiṣẹ́ ní Ìbàdàn ilé iṣẹ́ tí mo kọ́kọ́ ti ṣiṣẹ́ ní Ìbàdàn ní iṣẹ́ búrẹ́dì wọ́n ń pè ní Abímbọ́lá bakery ó wà lẹ́gbẹ̀ẹ́lẹ́ Adébísídìí kan gbòòrò ní Ìbàdàn àmọ́ iṣẹ́ kápẹ́ ẹ̀sà yìí àjogúnbá nìyí hùn ilé la bọ́lá ni ń bá ń lé ni tí mo dẹ̀ ń ṣe láti kékeré. ta ni mo ṣe lára ni bàbá àbí ìyá. bàbá mi ni bàbá Súlè ni
wọ́n sì mọ̀ wọ́n dáadáa. ní gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá kí n má sọ pé lẹ̀ Ìgbò náà gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá ni wọ́n ti máa wá ń kọ́ oríkì lọ́dọ̀ bàbá Súlè láyé ìgbà náà. bàbá mi ti dàgbà gan, bàbá mi ò lè tó mọ́ bí wọ́n bá jókòó tí wọ́n bá ń sọ̀rọ̀ ọkùnrin ni àwọn ariwo máa sọ tí wọ́n máa gbé bàbá lọ lé pé eléyìí pọ̀ jù nílùú là nílà ńgbà náà lọ gbogbo agbègbè káàkiri tí wọ́n bá fẹ́ lọ ṣeré pé àwọn ọdẹ kankan àwọn gbé bàbá kiri torí àgbà ọdẹ ni bàbá mi. nígbà tó wá yá ibẹ̀ lèmi náà ti bí mo ṣe kọ́ ọ̀rọ̀ sísọ ni mo ṣe kọ́ ẹ̀sà pípé torí mo gbọ́njú bá a ṣe mọ̀ pé téèyàn bá bí kí kápẹ́ńtà bímọ ní ìsìnkú jẹ́ fọ́níṣọ̀ pé ẹ lè sọ pé iye ọdún báyìí ló pọ̀ yóò gbọ́njú bá fọ́níṣọ̀ yìí. ọmọ tó bá ní íńtírẹ́sì o kò lè ẹ lè sọ bí irú àwọn múkàrí mọ́fìrè jẹ́wọ́n lè sọ iye ọdún tán ti bẹ̀rẹ̀ ṣe tíátà àti lásùnrè àti wáídì rè káka pé gbogbo ohun tí ń jẹ́rè àbẹ̀ ọmọ Bello kò sí èyí tó lè sọ ipò ọdún báyìí ló ń bẹ̀rẹ̀ tíátà inú rẹ̀ ní abc bẹ́ẹ̀ làwọn Jídé kò sọ́kọ́ àwọn ọmọ Jídé kò sọ́kọ́ èyí tó lè sọ pé ọdún báyìí ló ń bẹ̀rẹ̀ tíátà nígbà tí bí wọn náà ni wọ́n ti ń ṣe ọmọ gbé wa kiri nígbà náà tó ń gbà náà sọ́n ti ẹ̀ fọwọ́ sí. ṣe é rí bàbá mi nǹkan tó jẹ́ kí n fẹ́ràn bàbá Súlè nù. bàbá Súlè ó sọ máa ń fẹ́ nǹkan tí mo bá fẹ́ á kàn máa kọ́ mi kìmí nílọ ni pé o gbọ́dọ̀ hùwàkíwà o. bàbá mi mọ ìtàn àlọ́ ìtàn àròsọ láì kàwé àwọn kàwé ìwé kẹ ìtàn àròsọ ìtàn àlọ́ tó kọ́yàn lọ́gbọ́n téèyàn ó fi máa wo pé tó bàbá mi bá ń sọ ẹ máa rò pé òun wo kinní yẹn bíi fíìmù ni. àwa máa jẹ́ kó aṣọ níṣọ tí èèyàn ó máa táyà èèyàn ó máa já nígbà náà àwọn àwọn wò pé bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ṣé pé ní tí ó ṣẹlẹ̀ màmá wò pé yẹn ni pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní tí ó ṣẹlẹ̀ sí mi ni mẹjẹ ṣe o ẹ̀rù ẹ̀ máa bà mí pé bàbá Súlè ti sọ wíkẹ́ ní iye dá ẹ mọ̀ gbogbo tí bàbá mi yẹ bá ti ṣe mi ẹ ṣe gbogbo tí bàbá mi ò mọ̀ jẹ mi ò mọ̀ jẹ ẹnu mi ò kan mí kiri jọ mo ti dáyé ìsín kò ní kan láéláé tí mo yìí ti fi kú mílíkì ọlọ́pẹ́ mílíkì agbogbo tí ń jẹ́ mílíkì wo lọ́lọ́pẹ́ ìwọ ni tó ní kílódé fi mú ọlọ́mọ jẹ́ kí n rí ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rí mi è jẹ́ yín aráàlú ni mi bàbá mi jẹ gbogbo nǹkan ráìsì ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni bàbá Súlè jẹ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà lèmi náà sàn jẹ. ìrẹsì tí a bá lo mọ́tò rí lọ ẹ̀yin lo mọ́tò. ẹ mọ̀ pé láyé ìgbà náà hàn náà wọ́n máa ń lo kánẹ̀kò èmi ò ní kánẹ̀kò bàbá Ajókìdẹ́rọ́ wọ́n nà mí nígbà tí mo tẹ̀lé bàbá yẹn lọ wọ́n nà mí lé orí wọn ni pé pálapàla wo mo dánwò ẹ mọ̀ pé òṣèlú ìgbà náà yàtọ̀ sí ti sí. láyé ìwé ẹ̀ tiẹ̀. ẹ lè kiri ẹni ẹ á máa kí dẹ mọ àbí dẹmí máa kí ẹ jì ẹ fẹ́ kiri ẹni kò dàbí ìsìn Ọlọ́run ṣeun ó kàn jẹ́ pé wọ́n bá ibi tó kù sí ní ìsìn náà ni pé tí wọ́n ti mú ọmọ àta mọ́ nígbà yẹn kò sọ ọmọ àta ò pọ̀ ó wà o àmọ́ kò pọ̀ bí ó ṣe pé oògùn burúkú ló wà nígbà náà. Bẹ́ẹ̀ bá ń lọ kàǹpé ẹ múra bí ìgbà téèyàn ń lọ rí ìjagun Àgbẹ̀kọ̀yà ni tìkúnpá gbàdí pàǹtẹ́ nǹkan ìyàpẹ́tẹ́ nǹkan ìpè gbogbo ẹ̀ máa wà lára nígbà náà ẹ mọ̀ pé bí ìgbà bá ṣe rí ni wọ́n á ṣe é lò ó nígbà tí mo wá yọ tẹ̀lé wọn a ní Ògbómọ̀ṣọ́ Akíntọ́lá ìjì ara ìjì lè jẹ ilé Ọ̀yẹ́ mo wá ń kì í ẹ mọ mo kéré o. lẹ́yìn Akíntọ́lá. mo kì í níjọ́ náà àwọn èèyàn wá ń wò mí pé ọmọ kékeré
ó ní ká fún mi ní sílè mẹ́wàá ńgbà náà ṣe àwọn pé pounds ló wà kò sí náírà ńgbà náà sílè àti pọ́n bẹ́ẹ̀ni shillings tọrọ bẹ́ẹ̀ni onígun sísì kọ́bọ̀ àlàbà ayélujú èépin ni nígbà yẹn mo alọ́pàdé akẹ́tọ́lá ńgbà náà mo ṣàṣe mo ṣe kiri nù àtìgbà yẹn mo nífẹ̀ẹ́ sí oríkì bọ̀dá wa kan wá jọmọlé ọ̀pọ̀ odò ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa gangan wọ́n ń pè ní ọ̀dọ̀ olú wọ́n ń pè ní olú ọláìyá ọ̀dọ̀ olú yẹn ó kọ́lé sọ́nà àjàbá ní ìlú wa náà làjàbá yẹn ọ̀nà abẹ ló kọ́lé sí. ara àlá ni ó wá ní ó dá tíátà lẹ̀ ìyẹn bọ̀dá wa ó wá ní òun wá ọmọ kò sí ọmọ àwátá ajábúrú rẹ̀ náà ló kó sọ́dọ̀ tá a bá mú bọ̀dá láìsí àwọn láìsí tó wà lọ́dọ̀ wa ńgbà náà bíi mẹ́fà ni ìkànjọ́ mú òkè jìbò bẹ̀tí ilé ọba lẹ́nu ilé ìyẹ́ àṣìṣì gbogbo wọn jẹ́ bọ̀dá láìsí Bátúndé láìsí tí Gbàdà láìsí gbogbo wọn pọ̀ o wàhálà níyì Rábáyọ̀ Rájímọ̀ Rásàkà nù wà níbàdàn ní ìṣòwò ṣe àfà Rásàkà ẹni tí ń lùlù ńgbà náà Babalọlá pòfẹ́sọ̀. sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ kéré jù láàrin ogun wọn ni èmi ni mo kéré jù gbogbo bọ̀dá lẹ́ sọ yìí. èmi mo kéré jù kódà gbogbo àwọn Rasaki kìíní Rasaki kìíní ẹ mọ̀ pé ọmọ kékeré ó jẹ́ káwọn èèyàn ní interest lórí mi tí mo bá lọ sóde bọ̀dáhùn tá bá lọ play à lọ búùkù láti abẹ́rẹ́ láì Omido Agbọ̀ndà Àràndùn Àrànọ̀rin padà wá sí Àgbámú Ìjọmọ Òró Ìlúdún Òró Òkèrímì Òró àwọn òró gbogbo òró bí ó ti di mọ́kànlá báyìí nígbà yẹn mẹ́sàn-án ni ó ti di mọ́kànlá báyìí a ṣeré káàkiri bẹ́ẹ̀ padà sí ìlú Èsìẹ́ a lọ sómú àná ńgbà mí àbá pè ní sílé márùn bàbá rẹ ní gbòòrò a sọ di sílé mẹ́ta báà rẹ ní wọlé a tún sọ di sílé méjì mo bá yà wà lá ẹ̀jẹ̀ kan wọlé free àmọ́ Ọlọ́run bá wa ṣe nígbà náà débi pé tí wọ́n bá ti ṣe kí ní bọ̀dá àwọn wà ní ṣúlẹ̀ òun lọ jẹ́ kápá owó wọ́n wà bọ́ síta mo fẹ́ràn kúlíkúlí gan mo fẹ́ràn kúlí àwọn ara kúlí fún mi wá ti ra kúlí fún mi ara kúlí sínú àpò mi méjèèjì a ní kó jó dáadáa kó wá koríki tí n bá ti wá bẹ̀rẹ̀ sí jó tí mò ń koríki òun àwọn èèyàn mọ̀ wá jáde owó tí wọ́n fi wọlé òun wọ́n wà ná lọ́pọ̀ mẹ́ta ẹ̀ fún mi bá mi kò ní kò yìí ṣe mọ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà mo mọ̀ ń gbà náà ó ẹ̀ mọ̀ pé ọmọ kékeré ni mí àmọ́ bó ṣe wù bàtàbàtà tí mò ń kí un ó ń dùn mọ́ wọn pé ọmọ kékeré yìí tó tiẹ̀ lè sọrú nǹkan tó dùn tó báyìí ọmọ yìí kékeré wọ́n fi kíní yẹn ná owó fún mi bí wọ́n ṣe máa ń rí owó nù torí ẹ mọ̀ pé bọ̀dá àwọn tó ń gbé kúlíkúlí yẹn hàn mí kí wọ́n ti rí kúlí. nígbà yẹn sà ẹ̀tọ́ ọmọ ọdún mélòó. mi ò lè jọ ọmọ ọdún bíi méje lọ. nígbà náà lọ 1962 ni mo bẹ̀rẹ̀ tíátà. 62 1962 ni wà ní 7 years nígbà kéré mi mú dẹ̀ kéré jù láàrin gbogbo àwọn tó kù. kí ni bàbá wá wí. gbogbo àwọn Rasaki kìíní Rasaki kejì ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn náà ẹgbẹ́ ni wọ́n bẹ̀tẹ̀ ń jù mí lọ lọ́jọ́ orí ṣé ìdí ò jù mí lọ mí ìfòṣù mẹ́fà mí ìfòṣù mẹ́sàn-án jù mí lọ mí ìfòṣù mẹ́ta jù mí lọ èmi mo sáà kéré jù rí irú wọn Babalọlá àwọn jù mí lọ pọ̀ rí Babalọlá bàbá wò ní ìsìn ó wà níbi age of 74 or 75. Adáyẹyẹ ooo ẹ̀ráyé lóde àbẹ́rí ẹ̀rí
eléyìí ó sì ṣe bọ̀bì mi. Èmi ò rí irú eléyìí rí nǹkan tí ń gbọ́ tẹ́lẹ̀ mo débi mo sì gba mọ́tò tuntun gbogbo rẹ̀ tí ọmọ ó ṣe fún àkàndé ọ̀dọ́ ọmọ òní jẹ́ kókó bàjẹ́ mọ́ ọwọ́. Mo dúpẹ́ ooo àkàndé ọpẹ́ mi ò tán láéláé. Bàbá mi máa ń fẹ́ràn mi gan, èmi náà dẹ̀ fẹ́ràn bàbá mi tí àwọn pé mi nìkan náà ni wọ́n bí. Bàbá mi pé 100 ọdún tàbí kó lé kó tó bí kú bí ní 1955. Ìyàwó 13 ni bàbá mi fẹ́, gbogbo wọn àbíkú ni wọ́n ń bí kó tó di pé wọ́n bí mi. Wọ́n dẹ̀ bí ọmọ 4 lé mi lówó kémi nìkan. Ẹ̀yin nìkan lọ wọn. Ìyá mi o àti bàbá mi o èmi nìkan ìlọ́mọ ìyá mi lọ́mọ bàbá. Bàbá mi kú 1974 ọ̀rọ̀ tó ti dárúgbó ó tẹ́yà máa wò. So gbà yẹn gbà mo tún wá kú òdìlà tí mo tún lọ Ìkirè yẹn mo wá lọ jọ́ Ògún Mákindé Tiata nígbà náà mi ò ráyè tara bọ̀ dáadáa tó rọ́bọ̀dá tí mò ń gbọ́dọ̀ ẹ̀ burú kò gbọ́dọ̀ mọ̀ màá sá lọ síbẹ̀ màá tún wá màá sáré lọ bẹ̀ màá tún wá àwọn yẹn tẹ̀ fẹ́ràn mi bí nǹkan mi kódà wọn fẹ́ gbé mi sá lọ mú ni ṣe mọ ẹ̀rú wà ńgbà náà kò dàbí ayé tẹ̀yìn wà ní wájú páyé ìsìn ni màá mi ní. tètè tó a tó a jẹ́ ojú lọ́wọ́ bàbá. So bàbá mi fẹ́ràn mi gan bàbá mi mọ bàbá mi mo fẹ́ràn bàbá mi púpọ̀ torí bàbá mi ṣe bàbá dáadáa ni mo fẹ́ràn bàbá mi tó bá wù mí ṣùṣù láì nígbà mi omi ò pọ̀ lójú bàbá mi àwa máa kọrin bàbá mi máa ń kọrin kan nígbà náà a ní bí òkú máa yọ bí òkú máa yọ bí òkú máa yọ bí òkú máa yọ èrè lọ́mọ bí òkú máa yọ àrẹ̀mú àdé bí òkú máa èrè lọ́mọ bí òkú máa yọ omi ò máa bọ́ lójú bàbá mi. ìtumọ̀ orin tẹ kọ yìí. ní èrè lọ́mọ bí ò bá kú òun á yọ inú olóhùn òun á dùn pépélé yóò bá tún kú. tí gbogbo ohun tóbi ti rí. ní èrè lọ́mọ bí ò bá kú òun yọ ẹni abítẹ̀ ní bàbá mi 22 years ni bàbá mi fi jù lọ ju ẹni tí wọ́n bí tẹ̀lé ọmọ yẹn ọmọ rẹ̀ ó jù mí lọ ọmọ yẹn jù mí lọ ọmọ tí ọmọ yẹn bí ọmọ sẹ́ẹ̀mọ ọmọ kì í ṣe ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ó jù mí lọ. àbíkú dà wọn láàmú púpọ̀. ìyàwó 13 ni wọ́n fẹ́ ní a fi sọ pé ọmọ tán ìbàjẹ́ torí a ti bìrì pé òjijì mọ́mọ́ ẹnu ọlọ́jọ́ rẹ̀ rí mọ́ òjijì mọ́mọ́ ẹ̀ lọ́jọ́ náà máa tán bàtà bí gan ni ó máa bí ó sì yè. bàbá mi á máa wù mí tí bàbá mi bá ti ń wò mí mo ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń wọnú kankan ni so tí n bá hùwà kan tí ò dáa tí n bá sá jáde ilé n bá sá lọ bàbá mi ó kọ́ máa wá mi àkọ́kọ́ mẹ́gbàá lọ́wọ́ tí ó fi dẹ́rù bà mí nígbà tí ò bá rí mi á lọ fẹ́ gbálẹ̀ pé máa pariwo súlè mi ìnáwó mo ti mẹ́gbàá lẹ̀ o dàbọ̀ ibi ọba rẹ̀ ò yọjú sí mi ayé ẹ̀sìn àmì ìnáwó o mi ìnáwó mọ́ dábọ̀ ayé ní bàjẹ́ dábọ̀ ọlọ́run ní sí níwọ nìkan dábọ̀ ayé ní bàjẹ́ dákun mọ̀ ṣàánú mi ó lè wá bú ẹkùn èmi náà ó kàn sunkún níbi tí mo bá fọkọ sí mi. màmá ń kọ́ ń gbà yẹn sọ́wà. ìyá súlè kú ní 1967. wọ́n ti lọ ṣáájú bàbá. báwa ni ìrìnàjò ṣe gbé ilé kó tí mo lọ bá bí mo ṣe dà lẹ́yìn. káàkiri gan-an kó tó di pé mo dẹ́kọ̀ọ́
ibi tí mo ti lè sùn mẹ́ta mo lè sùn mẹ́fà mo ṣàgbé ìlú 22 ní south west àbí gbogbo nàìjíríà ìlú méjìdínlélógún ní south west ń bí àbí gbogbo nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ yorùbá. ìgbélé Haúsá rí mo délé Haúsá rí ìgbélé àpèsè ilẹ̀ Yíbò rárá mo délé Haúsá mo tún lè gbé bẹ́ẹ̀ mo délé Yíbò náà lè gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo tiẹ̀ sí tó lẹ̀ Haúsá díẹ̀ àmọ́ ẹ̀ gbé bẹ́ẹ̀. gbé bẹ́ẹ̀ mi ò pẹ́ ń bẹ̀ àmọ́ nílẹ̀ yorùbá o ìlú méjìlélógún ni mo gbé ní Ìbàdàn Òṣogbo Ẹdẹ Ìwó Iléṣà Iléṣà Ifẹ̀ Ìkìrun Ọ̀yàn Ìnísà Ìfọ̀n Ìlọrin ńkọ́ Ìlọrin Ọ̀ṣun Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Igbó Abẹ́òkúta Ayétòrò Owódé Yewa Ìlaró owó bẹ̀yẹn. látàrí iṣẹ́ búrẹ́dì àbí iṣẹ́ àjò tíátà. iṣẹ́ búrẹ́dì àti pé ìṣèwádìí torí mo fẹ́ràn iṣẹ́ rí nǹkan tí mo wá fẹ́ ṣe èmi máa ń mọ̀ púpọ̀ o iṣẹ́ búrẹ́dì tó bá ká mi wọ́n bẹ̀ ọ́ bẹ̀rù pé báyìí mo mọ̀ nípa rẹ̀ púpọ̀ jù. ṣé wàá ní bíríkìlì àbẹ́ẹ̀ ní. mi ní bẹ́kìrì o mi tí ì dálẹ̀. kí ló fà á. iṣẹ́ búrẹ́dì kì í ṣe iṣẹ́ téèyàn lè dálẹ̀ kọ kúrò ń bẹ kọ ní ọ̀fẹ́ èèyàn síbẹ̀ ọdún wa tí ìwà sọ̀rọ̀ yóò jẹ gbèsè ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn ọgbọ́dọ̀ máa fojú tó ẹ̀wò sẹ́yìn sotí tó bẹ́ẹ̀kì sotí tó lọ̀ tó kó síná ẹ̀ dáná ẹ̀ ṣèkínní ẹ̀ ṣèkínní bí ọba ti pọ̀ bá ń fojú tó fún rẹ̀ àdánù ẹ̀ ń gbèsè bí ọ̀rọ̀ àtàkùkù wọn ní pẹ̀lú kókó ẹ̀ ní ìjọba òyìnbó ẹni tó bá ń sákòókò kò lè lọ sùn sílé ọ sákòókò ọjọ́ kò tì mí ọ̀rọ̀ gbọ́dọ̀ máa yí fọwọ́ kó máa jóná iwájú tàn sẹ́yìn tàn síwájú tàn sẹ́yìn nínú oòrùn ọmọ tàn síwájú ọmọ tàn sẹ́yìn. ìtumọ̀ asákòókò máa ń bá kòkó ẹgbẹ́ mi. ọ bá ti jókòó bí wáyé tó 30 minutes ọtún sáré àfi kẹ́ni yí pa yé lára padà kí gbogbo ara ẹ̀ lè gbọ́ padà ó ní kàdédé sá kó jẹ́ pé tòkì ni ó gbẹ kí tí ìsàlẹ̀ máa jẹrà ẹtíkẹ́ẹ̀tì ni wọ́n ní wọ́n fi ń sọ pásákòkò bẹ́ẹ̀ náà ní búrẹ́dì ẹ̀tí á ti ṣe búrẹ́dì kí kú òun mékiri o bí o bá fẹ́ jẹ gbèsè. àti dálẹ̀ owó ẹ̀kọ́ ni ò sí ṣùgbọ́n àti mójútó ni. àti mójútó because ẹ ti mọ̀ pé sẹ́mi méjèèjì kò sí tí ó lè fún mi láyé máa pé kò lè fún mi láyé èmi tí máa ti lọ láti bí Thursday nígbà mi ó di Monday kí n tó dé ṣé màá ní kán mọ́ sí sẹ́kán tí màá fi dé mi ṣé mi ní lùsì kọ́sítọ́mà. iṣẹ́ tíátà pàápàá fi kọ́gbọ́n báwo lẹ ṣe pàdé. nígbà mo wá dé Èkó mo wá gbé lórílẹ̀ mo ṣiṣẹ́ búrẹ́dì náà mo ṣiṣẹ́ búrẹ́dì káàkiri lẹ́kọ̀ọ́ yìí náà gan-an. wọ́n sì mọ̀ yín. mo ti ṣiṣẹ́ ní àkọ́kọ́ Ajégúnlẹ̀ ní Alákòótó mo ṣiṣẹ́ ní Kókà ní orílẹ̀ Gànmú mo ṣiṣẹ́ káàkiri lẹ́kọ̀ọ́ yìí náà mo ṣe gbogbo Bàrígà ní Abẹ́òkúta títí dé Mùṣín wá sí Mùṣín ní Orífádé ní Ojúwòye wá sí Ọ̀gbàgádà mi ò ṣiṣẹ́ búrẹ́dì lágbègbè rárá mo ṣiṣẹ́ búrẹ́dì káàkiri ní Ìtìrẹ́. iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe káàkiri ìjẹ́ tí ẹ̀ ṣe ń bì kan tí wọ́n fẹ́ jẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ tẹ́ pé má ní gbàgbé tẹ́ bá rántí pé ìyàmọ̀ jọ̀tá mi o. kò lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó pọ̀ ṣe mọ̀ pé ṣe búrẹ́dì iṣẹ́ tó le púpọ̀ ní ó lágbára gan ó ti ń rọrùn ní ìsìn díẹ̀díẹ̀ àwọn tí wọ́n ń gbọ́ ní ìsìn náà wọ́n wò pé ọkùnrin náà ń pa ẹ̀ mo ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá kan nìbàdàn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ìpàdé wọ́n pe bàbá yẹn ní owó ní kókó ó wú jù gan ó ga pàpà ó dẹ̀ yìí sọ́ra bẹ́ẹ̀. gangan yẹn ni. èyí tébùrù tá a fi ń gé búrẹ́dì ńgbà mo débẹ̀ wọ́n ní wọn kì í mú búrẹ́dì ní bẹ́kìrì rẹ o kẹ́ ẹ jẹ́ o ẹ bá fẹ́ ra búrẹ́dì ọlọ́ọ̀ra búrẹ́dì níta wọ́n á jẹ́ ní o ṣe mọ̀ èmi dẹ̀ máa ń fẹ́ tẹ̀ lófin èèyàn téèyàn ò bá fẹ́
mi ò ní ṣe because mi fẹ́ kí n ṣe nǹkan tí màá fi ṣe ọ condition tó bá lọ fẹ́ ni màá bọ́ fẹ́ condition tó bá ti fẹ́ mi ní gbà mi ní fẹ́ èmi dẹ̀ ni mo fẹ́ràn búrẹ́dì ńgbà yẹn gan bí mo ṣe fẹ́ràn kúlíkúlí mo fẹ́ràn búrẹ́dì kódà kẹ́lẹ́ mọ̀ pé mo fẹ́ràn kúlíkúlí jẹun tó kankan náà. ẹ rí i pé lóòótọ́ ni mo fẹ́ràn kúlí kí ni ìlú bá ti rẹ́ni tí tó ń lọ ìgbà tuntun lówó máa ra kúlíkúlí bọ̀ ẹ rí i pé lóòótọ́ ni mo. látọdún náà lọ́hùn. bẹ́ẹ̀ni mo láìsí kúlíkúlí nígbà tí mo wá mú búrẹ́dì mi lọ ra búrẹ́dì mo ra ẹ̀wà mo jẹ búrẹ́dì lórí tébù tá a sì mú un gbèsè. Nìbàdàn. pẹ̀lú àdúgbò yẹn lókè pàdé bàbá yìí kan wọlé ni ṣé màá ràn ó yẹ kó tiẹ̀ béèrè pé mo lọ ti rí búrẹ́dì mo wá jókòó lẹ̀ èmi ń jẹ búrẹ́dì bó ṣe wọlé èmi ò rí rí mọ́níjà ló gbà mí nígbà tó dẹ̀ tí yẹn ti sọ ìwọ bàbá oní búrẹ́dì bẹ́ẹ̀ àbọ̀ búrẹ́dì èmi náà ti mú nǹkan náà èké ń kọjá yìí mi tó wọlé bẹ́ẹ̀ ni tani lẹ́yìn búrẹ́dì mi ló ń jẹ ó gbá mi ní etí kan níjọ́ náà abọ́ búrẹ́dì abọ́ ẹ̀wà náà mi ìmọ̀ bó ṣe rìn lónìí nítorí bóyá abọ́ ẹ̀wà yẹn ni bóyá ó fò ní ogbé kan nítorí mo rí lónìí mọ́ tí mo fi ojú kan abọ́ ẹ̀wà mọ́ àti búrẹ́dì mo rí ńlá torí tébù bulẹ̀ ọlọ́ni ò pa mí ń jọ́tà ń wí mo wá jókòó ọlọ́ni ò pa òun náà o kí ló dé mo bá bọ̀ mo wá jókòó lẹ̀ bí wákàtí kan ojú mi ti wálẹ̀ nígbà tó ojú mi wá wálẹ̀ wọ́n á ronú kí ni mo lè fi ṣe bàbá yìí tí ó pa ó ṣe tẹ́ mo ti pa èmi wọ́n á wò pé kí n sì jẹ búrẹ́dì rẹ̀ kí n sì jẹ búrẹ́dì ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ àṣẹ mọ́níjà wà bẹ́ẹ̀ yẹn bá ní àwọn lọ ra búrẹ́dì ẹ̀ ni kódà kì í ṣe búrẹ́dì bakery wa ní pé ó lọ ra búrẹ́dì tiẹ̀ ni kì í mú búrẹ́dì ní ìyẹn sáà ń tẹnu mọ́ bẹ́ẹ̀ pé mo sáà jókòó báyìí mo wá ń ronú gbogbo ìgbà tó dún mi wálẹ̀ náà mo sáà ń ronú kí ni mo lè ṣe fún bàbá yìí ìyá ló jẹ mí báyìí mo kàn rántí wo kíní tàbí wọn wáìnì ẹ̀rọ pápákọ̀ ẹ mọ̀ pé kíní wáìnì yẹn orí máa ń lórí jìgìdì báyìí ó lọ mú ẹ mọ̀ ó dẹ̀ láyà ẹnìkan tó lágbára ni ó mọ̀ pé kò sí tí mo lè ṣe fóun báyìí ó lọ mú. kò sì tọrọ àforíjì nígbà tó gbọ́ pé búrẹ́dì bẹ̀kọ́ lẹ̀ ń jẹ. ṣebí ọ̀gá ni ọmọ ọdún mélòó ni mi ń gbà náà 1975 mo wà bí 20 years nígbà náà ẹ mọ̀ pé mo kéré sí àgbàlagbà ni kò tí ẹ rán mi wọ́n ń ṣàkáǹtì fún lọ́wọ́ àtẹ̀yìn ni mo ti lákìní yẹn mọ́ lórí gbáà òun náà rẹ̀ lulẹ̀ mo là mọ́ lórí tẹ́ẹ̀mẹ́rin ọlọ́run ni ò pa òun náà jọ yẹn mo fẹ́ kó kú o tọ́lọ́run dárí jì mí torí ẹ̀mí mi fẹ́ bọ́ ọjọ́ náà ṣe mọ́ òun náà fẹ́ kò sí dákú owó ni kókó mo ṣe ń sọ ìbò àwọn ará Ìbàdàn tí wọ́n bá jẹ́ eré òkè pàdé mú màá rántí bàbá tí wọ́n ń pè lówó ní kókó ọlọ́run dárí jì mí ó ṣèṣe kó ti tó rágbàlagbà nígbà náà. nígbà tí ní àbá lórí kò dákú kẹ̀ ó wó lulẹ̀ ni tí gbogbo bakery dàrú gbogbo owó mi ò gbogbo owó oṣù mi kí n tó lọ mo ní màá kú síbẹ̀ tí gbogbo owó láì jẹ búrẹ́dì yín ẹ fẹ́ pa mí ni mo wá rántí bàbá Súlè ọ̀pá mi. èmi nìkan ẹ sì ṣàbí amọ́ngbà náà. àbíyamọ bá a wò. káàsà. ọ̀pá mi ẹ jẹ búrẹ́dì alẹ́ jẹ búrẹ́dì yín ìsì jẹ́ mo lọ rí ra tèmi ní lọ́wọ́ bá ń gbọ́ tẹ́rí mo ní kíní kan bàbá Ajímàlíù ṣe fíìmù kan 1990 à ń pè ní Fọkọmáyọ̀ nígbà tá a dé lókèsà ó sì àwọn òfin kan ìjọ tèmi pẹ̀lú Ajímàlíù fẹ́ jà nítorí kọ́kọ́ sọnù
ó ní òun ò fẹ́ Sàní ló ṣe Àrẹ̀mádégẹyè nínú fíìmù yẹn bẹ́ẹ̀ ó lẹ́nìkan kan ò gbọ́dọ̀ dọ́dọ̀ Sàní ẹnìkan kan ò dẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ Express Fish òun ló sponsor yìí fíìmù yẹn pé kò sẹ́ni tó kàn láti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n promote pé ká lọ́ máa sọ fún ọ pé èló lẹ gbà mélòó Sàní rí mi ó mú ò pẹ́ Ọlọ́run ṣe wọ́n sì wà láyé wọ́n á tún pè mí pé sùn Ajobiewe ò kí o tiẹ̀ sún wọn láyé àyè má bínú sá máa tún kí wọn lọ́wọ́ kan. tó lọ́n ti ṣòfin pé ẹ mọ̀ débẹ̀ o. àjọ wà lẹ́kọ̀ọ́ ni àjẹjọ́ ń ṣiṣẹ́ tá mọ̀ mí dáadáa bọ̀ mí nítorí pé òfin tí máa ń ṣe a lè dé kó ká tún máa jọ ṣe padà ṣùgbọ́n location yẹn kàrú wà láyé rẹ̀ torí ó ti sọ fún mi pé ó ti ṣe lófin láàrin èrò ló ti sọ. ìyẹn jí máa líù. ó ní owó tó ń fún olúkálùkù ẹni tí ò bá tẹ́ lọ́rùn níjọba àtijọ́ location kò mọ̀ wulẹ̀ yọjú àdéhùn tó ń bá lè gbọ́dọ̀ fẹ́ ó dẹ̀ ti fún wa lówó mọ́tò àlọ́ àbọ̀ ó tún fún wa lówó oúnjẹ sí i. àní ìkejì ni pé òun òfin wa ni pé ẹnìkan kan ò gbọ́dọ̀ dọ́dọ̀ Sàní Adé ẹnìkan kan ò sì gbọ́dọ̀ lọ best Express Fish nígbà táwọn èèyàn wa máa bẹ̀rẹ̀ sí lùfin wọn lọ ń bá Sàní ẹni tí ó lọ bá wọn kẹ́ni kódà ńgbà tí wọn náà fẹ́ lọ best Express Fish owó tí máa lè fún wa péré tí wọn ṣe meeting mo lè mi ò lọ bàbá kókó ń sáré èébú ni gbogbo wọn ń bú mi jọ náà pé ọdẹ gbogbo wa lọ ìyẹn fún wọn lówó jọ náà bí ìyẹn tá fún wọn lówó wọn ń pín mo lè mi ìfẹ́ torí mo mọ ibi tí ìjọ wọn wá ń sọ fún mi jọ náà pé Jímọ̀ tó jẹ́ pé owó tó gba wọn báyìí tó fún ọ náà lọ gba mọ́mú pẹ̀lú ẹ̀ nígbà tí mi ìbá ti lù fún ẹ kò ní lù fún mi nígbà ó dẹ̀ fẹ́ lù fún mi nígbà orí kejì ọ̀rọ̀ òun náà ó sáré san owó mi gbọ́dọ̀ àwọn Sàní bá san nínú ẹ̀ ìkejì ọ̀rọ̀ bí báwo kò yé mi sà. nígbà tí èmi pẹ̀lú ẹ̀ àjọ láti ẹ̀rùn yẹn níta àjọ sọ ní pé mo fẹ́ bọ́ ṣiṣẹ́ má dìde bí bá gbé ilẹ̀ débẹ̀ tí mo bá ti mú àdéhùn tí ẹ ṣe ó gbọ́dọ̀ mú tèmi náà ṣe ẹ̀tọ́ lónìí kó mú tèmi náà ṣe ó dẹ̀ nígbà tó di pé ọ̀rọ̀ change sí bí mo ṣe bó ń ṣe rò pé máa change wọ́n sanwó mi wọ́n tún san èlé orí èmi kì í gba òfin ẹ máa mú lò kò ní yẹ kọ́ ntọ́ bá ti lọ́ọ́ fẹ́ ìníbọ̀ fẹ́ tí èyí jẹ́ kí n sẹ́yìn ọ̀nù so tí wọ́n ti wá dàbí pé wọ́n lọ wá fẹ́ yí ọ̀rọ̀ padà òfin tèmi so bí ọ̀rọ̀ ti rí nù ẹ rí nígbà tí mo bẹ̀rẹ̀ tíátà lẹ́kọ̀ọ́ the first ẹni tí mo kọ́kọ́ dámọ̀ lẹ́kọ̀ọ́ Alúwẹ̀ ni Kápẹ́lúwẹ̀ bẹ́ẹ̀ mo ń gbé ní Coca Street ní Orílẹ̀ òun náà ń borílẹ̀ ńgbà náà ẹnìkan ló yẹ tó dé iṣẹ́ sí mi máa jọ ẹ̀yìn àwàdà kẹ́ríkẹ́rí wọ́n bá wọn káàkiri wọ́n mọ̀ pé mo mọ ewu ké ṣe bí pé mo mọ ewu ké ẹ mọ̀ pé aláwàdà ni wọ́n kọ́mẹ́dì kò tí ì wù mí nǹkan tí mo lè fẹ́ eré ìbílẹ̀ ni mo máa ń láì nífẹ̀ẹ́ sí ńgbà náà torí Dúóládé pọ̀ bó bá wá sí làǹgbà náà yóò wá kiri Ajagun ńlá Ọba Kòso Ọ̀rànmíyàn nǹkan tí ó wá sí ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí eré ìbílẹ̀ gan ní tí nǹkan tí mò ń ṣe sẹ́wọ̀n ó jọ mọ́ ìbílẹ̀ njọ́ tí wọ́n mọ̀ pé mò ń kéwì ọjọ́ yẹn mo kúrò nínú àwọn àdàkẹ́rẹ́kẹ́rẹ́. kí ló ṣẹlẹ̀. mo sì nǹkan mo pé njọ́ yẹn kọ́ ìkan ló ń kéwì njọ́ náà ń kéwì ń pẹ̀sà àtàwọn ẹ̀rọ ẹ̀ wọ́n á dá lóhùn ní àti tẹ̀bí. lójú mẹ́ta. ohun ẹni tó yàtọ̀ o mo ti kò sí kíní inú
bíbélì ò ní yéé ìwọ ọkùnrin ọmọ tó tó yìí lọ wá ń gbéra ẹ pamọ́ ọjọ́ yẹn mo kúrò mo ti decide pé màá kúrò. ó kàn wà pòsídẹ́ntà ó kàn wọnú ara wọn. ìwà àgbẹ̀ ọmọ ilẹ̀ òbí máa ní àná bá ní ìgboro kìrún ọkú lè yára mi àgbẹ̀ ọmọ ilẹ̀ òbí eru kan nínú ilé wọn ìwọ̀fà kan gbọ́dọ̀ ní òòtò ń koro òbí ní àgùn lẹ́yìn ìgbàpá lérí iṣu jìnnà mọ́ sẹ́bọ̀nù ìrẹ̀lẹ̀ mọ́kò níta. èmi kọ́ni bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọba olórí gbogbo ọba mọ́sọ́lẹ̀ kan ọba tí ń dájọ́ tí ń fi bẹ̀rù ọlọ́run ọba dájọ́ ó dájọ́ náà kó tó lọ rè dáńbàdàn.